Kí ló ń ṣẹlẹ̀ sí arábìnrin yìí? Kí ló ń ṣẹlẹ̀ sí márèèjì arábìnrin tí ẹ ń wò lójú àwòrán yín yìí tí gbogbo wa mọ̀ sí Mercy Aigbe? Kí ló ń ṣẹlẹ̀ sí ọ̀rọ̀ yìí? Kò yé wa mọ́ o. Ọ̀rọ̀ yìí ó ti tojú sí wa báyìí. Kí ló ń ṣẹlẹ̀ sí arábìnrin yìí? Nídìí náà ni mo fi sọ wípé ká gbìyànjú láti máa gbàdúrà fún àwọn òṣèré wa torí wípé púpọ̀ lára wọn ló ń la àwọn nǹkan kan kọjá. Láìpẹ́ láì jìnnà òun la gbọ́ ti Dayọ̀ Amusa bí àwọn èèyàn ṣe ń dráàgì rẹ̀ up and down, ṣùgbọ́n èní yìí ọ̀rọ̀ Mercy Aigbe, ìdílé rẹ̀, márèèjì rẹ̀ òun la mú wá fún yín lénìí. Ìròyìn náà òun la fi wá tó yín létí lénìí. Kí ló ń ṣẹlẹ̀ sí arábìnrin yìí? Tẹ́ bá fẹ́ mọ ìdí nǹkan tó ń ṣẹlẹ̀ sí arábìnrin yìí, tẹ́ fẹ́ mọ kókó inú ìwé ìròyìn náà, ẹ gbìyànjú láti wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí a lè fún yín ní kókó inú ìwé ìròyìn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wòjú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi, ẹ kú dédé wò yìí níbikíbi tí ẹ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó yé wa wípé arábìnrin tí ẹ̀ ń wò lójú àwòrán yìí tí wọ́n pè ní Mercy Aigbe, ó ti gbé lọ sórí ìtàkùn ayélujára rẹ̀ ní ọjọ́ díẹ̀ sẹ́yìn wípé àrùn ojú kan òun ṣe ń wò, ṣùgbọ́n àwọn fáǹsì wọ́n ti yí padà o. Wọ́n ní kì í ṣe àrùn ojú kọ́ ló ń ṣe Mercy Aigbe, wọ́n ní domestic violence ni pé ọkọ rẹ̀ òun ló nà án. Àwọn fáǹsì sọ wípé ó kàn fẹ́ fi pé àrùn ojú ń ṣe òun, ó kàn fẹ́ fi ṣe cover up ni o fún ọkọ rẹ̀ torí pé káwọn èèyàn má máa béèrè wípé kí ló ṣe lójú, kí ló ṣe lójú. Ìdí náà ló fi sọ wípé ojú ń dùn o. Kí ló ń ṣẹlẹ̀? Ìjẹ́ ẹ rò pé òótọ́ ni kinní yìí àbí kì í ṣe òótọ́? Nǹkan tẹ́ bá lérò ẹ gbìyànjú láti tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀ bóyá òótọ́ ni tàbí kì í ṣe òótọ́, àbí ká dẹ̀ mẹ́nu kúrò ńbẹ̀ kí a má sọ̀rọ̀ nípa rẹ̀ mọ́. Lónìí ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Ire lójú gbogbo wa ó máa rí, ó tún dọjọ́ míì, ọjọ́ rèé, ó dìgbà.